ọ̀rọ̀ nípa ìmẹ̀míjú ẹ̀wọ́ òjùmẹ̀ tí ń bẹ ní àárín lọ́balọ́ba nílẹ̀ Yorùbá ẹ wá gbọ́ òbítíbitì ìtàn lẹ́nu bàbá ọba ọkùn adésíjú adé olúbùṣe Ọọ̀ni Ifẹ̀ tàná. Bàbá sọ ìtàn o pẹ̀lú àwọn ẹ̀rí ńláńlá ẹ wá nǹkan fìdílé ẹ wá wo ìtàn tí bàbá sọ lójú ayé wọn o. àjíkéèdè lọ́kì ọ́ ó ṣe lọ́sẹ̀. wá kí ló ní bẹ́ẹ̀ sọ ìkànnì wá fún ìní ló wá ta ni fún wa láàrin ẹ̀ àti ta ló wà ní ọwọ́ sí ọwọ́ ta ló wà ń bẹ́yẹn. no ọ̀nìrì queen ni sultan ni igbákejì wọn ní north ní iṣẹ́ ọ̀bọ̀nù aláàfin yìí ni kò sí máa fún ẹ máa gbé fún yín kẹ lọ máa yá lọ́hùn. ọba wo ló tọ́jú àlejò tọ́jú olé lórí aládé kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ yẹn. tí ọmọ rúmọ rẹ. àwọn lọ ní bẹ́ẹ̀ sọ ìsáǹpù lábẹ́rẹ́ yẹn. ọba wo ló fún ìlú ọba nìyẹn. Aláàfin tó ń wí nìyẹn àwọn olùwà nínú. ọba Bini ó jọ Aláàfin lọ ibi ọ̀rọ̀ míyàn fúnra rẹ̀ tó ń pariwo wàá rí kó òun ń lo ọ̀ràn yàn kò sí tó jẹ́ ọ̀ràn yàn ọ̀ràn míyàn ló wà ṣùgbọ́n òun rà á ṣe ọdọ́gbọ́n torí ọ̀ràn míyàn kan ò gba abẹ yẹn rí. ó sì tó wá wí yẹn Governor Nigeria ní Johnson's book is fake. Only Johnson was an Oyo man who wrote a book to boost the ego of Oyo people and laugh. Who are archives? Rule Oòduà. Nigerian archives. Copy of one. Àwọn ẹni document láti tú ẹ pé kò tẹ̀ sí tó Aláàfin ò tẹ̀ súnmọ́ ní rárá pàápàá. ọba wo ló mú kan wá Federal Government Gazette 1903 February 28. Governor Nigeria wá sí Ifẹ̀ wá invite Ọọ̀ni ẹni tó lè wà lórí ìjọ náà grandfather tèmi. Rule Oòduà. pé ọba ń jà lórí Adélèkò ẹ̀kọ́ ni wá torí council Èkó council Nàìjíríà ìjọ náà nílẹ̀ Yorùbá wọ́n ní Ọọ̀ni nìkan olóni adé ó lè sọ̀rọ̀ adé lórí aládé. Ọọ̀ni wá ní ó sọ fún ìwé pé Ọọ̀ni kan ò jáde rí lọ́nà ní kí ni àwọn lè ṣe fún Ọọ̀ni láti jáde. ó ní gbogbo rivers báyìí tó bá máa pọn lọ́nà black cow kọ̀ọ̀kan gómìnà ló ara 1000 cow. sùmọ́lẹ̀ sùmẹ́ni. lọ́kì ọ́. píríkìlọ̀ ní súnfẹ́. ó ló òun á wọ coat òun á wọ láti bí òun á wọ ọkọ̀ lọ sí Ẹdẹ kó sẹ́ẹ̀dẹ̀ coat ẹ̀ bá sẹ́ẹ̀dẹ̀ nílùú ìdẹ́kọ̀ ọdún. gómìnà ló wà ní improve on that. ó lọ ní kí wọ́n fi hammock gbé. lórí aládé. lọ́kì ọ́. ó wà ní gazette. ó wà wù ọ́ ní physically. lọ́kì ọ́. ó ẹ̀dẹ̀. nítorí àwa interest yẹn nú ẹ̀ láti gbà pé òfò ní gbogbo àwọn ọba tó ń pariwo yẹn. all traditional rulers from Warri to Lagos, from Asaba to Lagos, through here, all of them vacated their palaces. One vacate palace will only outside the walls of their palaces. Àwọn òyìnbó tó ń run government jọ náà wọ́n ó wà mẹ́ pé even the Aláàfin of Ọ̀yọ́ is now living outside the walls of his palace. Rule Oòduà. The information máa pe get to him pé Ọọ̀ni ti padà délé. owó rẹ̀ rí. lórí aládé. lọ́kì ọ́. kí ló fẹ́ kọ́ ni sọ.
máa fẹ́ dọ́kúmẹ́ntì. Jẹgbẹ́ni bá àti àpò. Kó wà ní àwọn oníwàhálà ń bí pàápàá. Àwọn tó ń fẹ́ kan kúrọ́ jẹun káàkiri àwọn oníwàhálà. Wá ń bọ́ lọ ní ti jókòó lẹ́yìn Aláàfin. Aláàfin ni. Ọ̀rẹ́ ni gọ́vnà ni ọba Bini ni Aláké ni ọ̀gẹ́rẹ́ ni olùdírí ẹ̀kọ́ kánà. Lórí aládé. Ọ̀gá tó wà ń bẹ̀ gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀. Ó lé Oòduà. Ìgbìnìjẹgbẹ́ni bá àti àpò. Mo fún ẹ lélẹ̀ kan. Wákíọ́ gbogbo ayọ̀. Wọ́n kàn kúrò kiri ní ọmọ ẹ̀sọ́ wọn tó máa jẹ káàkiri. Kò sí tọ́jú rẹ̀. Dọ́kúmẹ̀ntì máa fún ẹ̀. Èdè Aláàfin ọ̀pọ̀ ìjọ. Now living outside the walls of the palace. Ìgbà tó ní jáde nìyẹn. Ìta ló ń gbé tí ìfẹ́ jẹ́ máa títí Ó lé Oòduà. gbogbo ọba fà fílẹ̀ pátápátá. Tìṣọ́ ní ló sọ fún wọn. Wọ́n gbọ́ pọ̀ ní jáde. Wọ́n fà fílẹ̀ pátápátá. Nígbè tá a fi. Nígbà tí information bá rí kan pọ̀ ní padà délé náà máa padà sáfin. Òyìnbó wa kọ́ sí ibi ní Aláàfin Ọ̀yọ́ àfihàn ìta ló ń gbé nìsín. Fáwo ló. Kẹ́nikẹ́ni parọ́ fún ẹ. Wọ́n lọ lọ́rí kí irú àwọn dókítà báyìí wà láyé. Bẹ́ẹ̀ ni kábíyèsí. Ẹni kan kúrọ́ wẹ̀ ọ́ sí lọ́rọ̀ wà ní ọjọ́ kan lẹ́yìn mú àbí gbogbo ní ọ̀fọ́ olè gbogbo ní. Dọ́kúmẹ̀ntì kan ti ẹ̀ wà níbi ìtẹ́ pé mo lè fún ẹ ládé. Ó lé Oòduà. Bẹ́ẹ̀ wọ ẹ̀jẹ̀ ẹ̀rọ sí mo lè fún ẹ. Lórí aládé. Ìgbìnìjẹgbẹ́ni bá àti àpò. Wọ́n máa ń ṣe fáyà tì. Ṣé tó lè gbé lọ́wọ́ ní kíláàsì rẹ̀? Wàdá ìwọ̀dá ìtàwùjá lẹ̀ ń dárúkọ Ifẹ̀ ló ń jẹ́ wàdá ẹ̀. Ó lé Ifẹ̀ Oòduà. Oòduà ayé ló ń jẹ́ wàdá ẹ̀ fún àwọn dọ́kúmẹ̀ntì wà ní ọ̀ká yìí. Ọba owó lóhùn. Ibi tó wà ní ìsinyìí Ọ̀yọ́ yẹn Ọ̀jà ló níbẹ̀ Ògbómọ̀ṣọ́ ló nílẹ̀ yẹn. Ó lé Oòduà. Ọ̀jà Ògbómọ̀ṣọ́